ẹ̀yin ọmọ nàìjíríà ẹ wá gbọ́ òfin tipátipá kan làwọn aṣòfin wa ń gbé bọ̀ yìí o. àwọn ọlọ́pàá nàìjíríà yóò tún rí iṣẹ́ tuntun gbà báyìí kí gbogbo àwọn ọmọ nàìjíríà sì múra láti kojú ọlọ́pàá nígbà tó bá yá nítorí òfin tuntun kan ń bọ̀ lọ́nà báyìí. àwọn aṣòfin ń sáré ṣe òfin náà ní wàràwàrà bó bá sì balẹ̀ ẹni tí òrà lè san. ǹjẹ́ ẹ ti gbọ́ rí nílùú tó lọ́ba tó sì níjòyè pé béèyàn kò bá dìbò yóò torí ìyẹn ṣẹ̀wọ̀n? bóyá àwọn olóṣèlú ṣe dáadáa tàbí wọn kò ṣe dáadáa, dandan ni kéèyàn dìbò fún wọn. kódà kéèyàn mọ̀ pé olóṣèlú náà kò ṣe dáadáa tí kò sì fẹ́ dìbò fún un. òfin táwọn aṣòfin wa ń gbé bọ̀ rèé pé tipátipá nìbò ẹni tí kò bá dìbò ẹ̀wọ̀n ló ń lọ. ó fẹ́rẹ̀ jẹ́ níjọ́ aláyé ti dáyé afẹ́rẹ́ má tí ì gbọ́ irú eléyìí rí pàápàá ládùúgbò tiwa níbí. àmọ́ ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ohun téèyàn kò ronú ẹ̀ rí rárá a máa déédéé ṣẹlẹ̀ lójijì tí kò ní sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. àwọn olóṣèlú nàìjíríà fẹ́ korí àwọn ọmọ nàìjíríà gbogbo abẹ́ pátá, bẹ́ẹ̀ làwọn fẹ́ joyè aṣẹ̀málù tó jẹ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti béèrè ohun tí àwọn bá ṣe lọ́wọ́ wọn. ibi tí èyí yóò yọrí sí ọlọ́run nìkan ló mọ̀. ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí tọ́sídẹ̀ẹ́, àwọn aṣòfin tutọ́ síra wọn lójú nítorí òfin yìí. ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ òfin náà pọ̀ ju àwọn tí kò fẹ́ lọ. òfin náà sì ti kọjá lọ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé. tó bá sì ti ibẹ̀ dé àfàìmọ̀ kó má jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò fọwọ́ sí i. tí wọ́n bá ti fọwọ́ sí i báyìí kìnní náà dòfin nìyẹn. ọmọ nàìjíríà yòówù tó bá sì ta lù ú tọ̀hún yóò fẹ̀wọ̀n jura. kí ni òfin náà wí? ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. ohun tí òfin tuntun yìí sọ ni pé ẹni yòówù tó bá ti tó ẹni tó lè dìbò ní nàìjíríà, ìyẹn ẹni tí ọjọ́ orí ẹ̀ bá ti pé ọmọ ọdún méjìdínlógún 18 years tó wá kọ̀ tí kò dìbò tí kò sì rí àlàyé kan fi sílẹ̀ ìdí tí òun kò fi dìbò, 1,100 náírà ni yóò san gẹ́gẹ́ bí owó ìtanràn, tàbí kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n oṣù 6, tàbí bí inú bá bí adájọ́ kó pa méjèèjì pọ̀ fún un kó sanwó kó sì tún ṣẹ̀wọ̀n. kò sí èyí tí kò lè ṣẹlẹ̀ sọmọ nàìjíríà tó bá kọ̀ tí kò dìbò lásìkò ìbò. èyí ni pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, bí àbá òfin yìí bá fi lè wọlé pátá, kò sí ọmọ nàìjíríà kan tí yóò jókòó sílé lọ́jọ́ ìdìbò tí yóò ní nítorí ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí ti sú òun, tàbí tí yóò ní kò sẹ́nìkan tó wu òun láti dìbò fún nínú àwọn tó jáde, tàbí pé ẹni tí òun fẹ́ dìbò fún yìí tí òun bá dìbò fún kò lè wọlé kí ó wá lòun ń dààmú ara òun sí. ẹni tó bá ṣe gbogbo eléyìí yóò ṣẹ̀wọ̀n dandan ni o. bẹ́ẹ̀ ni kò sí kí òfin yìí má kẹsẹ̀ járí bí wọ́n ti ń tọ́ yìí, nítorí olórí ilé ìgbìmọ̀ aṣòfin fúnra ẹ̀ Tajudeen Abbas ló gbé òfin yìí wá tó sì wá aṣòfin míì láti ìpínlẹ̀ Plateau pé kó bá òun kín lẹ́yìn, ìyẹn aṣòfin Daniel Asama. àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n gbé òfin náà síwájú ilé ìgbìmọ̀. níṣe làwọn ìgbìmọ̀ sì bẹ́ mọ́ bí ajá tí ebi ń pa tó wá gán ní eegun ẹran. wọ́n láwọn òrírù ọ̀jọ̀gbọ́n bíi ti spíkà àwọn yìí rí. wọ́n ní olórí tó ṣe é yangàn láwùjọ ni, kí ló wá ń dùn nínú wọn tó bẹ́ẹ̀? ohun tó ń dùn nínú wọn ni pé ẹni burú mọ́ o, ẹni tí yóò wí fún tí yóò sọ ọ́ dìjà ló ń wà. bẹ́ẹ̀ ni bí èèyàn bá ń kọrin tí kò dùn, òun náà yóò máa fi etí ara ẹ̀ gbọ́. tí wọ́n bá ń béèrè ibi tí àwọn èèyàn ti kórìíra ìbò dídì, tí nàìjíríà yìí jẹ́ ọ̀kan ní gbogbo ayé, àwọn ọmọ nàìjíríà kì í fẹ́ dìbò. bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rárá. àwọn ọmọ nàìjíríà fẹ́ràn láti jáde dìbò tí àsìkò ìdìbò bá ti dé. wọn yóò sì máa fi ìdùnnú wọn hàn pé àwọn náà fẹ́ dìbò fún ẹni tí àwọn fẹ́. àmọ́ bí ọjọ́ ṣe ń borí ọjọ́ ni àwọn olóṣèlú ń ba kinní náà jẹ́ sí i. àwọn olóṣèlú yìí ni yóò ṣe èrú burúkú lásìkò ìdìbò. ẹni táwọn èèyàn bá dìbò fún kọ́ ni yóò wọlé. bí àwọn òṣèlú yìí sì ń ṣe rádaràda nílé ìjọba tí wọ́n ń ṣe aburú, táwọn aráàlú bá múra láti fi ìbò yọ wọ́n dànù nígbà tí wọ́n bá dìbò, kódà kí gbogbo ayé rí i pé wọ́n kò dìbò fún ẹni náà, tọ̀hún làwọn tí wọ́n ń ṣètò ìdìbò yóò kéde orúkọ ẹ̀ pé ó wọlé. ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà sú àwọn aráàlú rèé tí wọ́n sì fi ìbò sílẹ̀ fún àwọn olóṣèlú olójòóró yìí pé kí wọ́n máa ṣe lọ fúnra wọn bí wọ́n bá ti fẹ́.
bó bá ṣe pé nígbà tí ohun gbogbo lọ déédéé ni lásìkò ayé àwọn Awólọ́wọ̀, bí 100 èèyàn bá forúkọ sílẹ̀ láti dìbò, ó dájú pé bí 100 ni yóò padà lọ dìbò lọ́jọ́ tí ìbò náà bá dé gan. Àmọ́ nǹkan ti yí padà lásìkò yìí nítorí àwọn olóṣèlú fúnra wọn ti bà nǹkan jẹ́. Ohun tí a bá ságbìn làáká, èèyàn kan ò ní gbin àlùbọ́sà kó ẹ̀fọ́. Ìwà tí àwọn olóṣèlú àsìkò yìí hù kò wu ẹnikẹ́ni lórí láti jáde pé òun ń dìbò, yàtọ̀ sí àwọn obìnrin tó ń kọrin láyé olúgbọ́n mo dágbòrùn méje kiri nítorí àtijẹ tiwọn, àtàwọn tí kò níṣẹ́ míì ju òṣèlú yìí lọ. Ọ̀rọ̀ náà burú gan nítorí nígbà táwọn aráàlú ti rí i pé àwọn èèyàn yìí kò torí tiwọn ṣòṣèlú àti pé ìbò tí àwọn ń dì kò nítumọ̀ kankan, nígbà náà ni wọ́n ti dẹ́yẹ sí wọn. Ó sì wá dàbí pé kì í ṣe àwọn ọmọ Nàìjíríà yìí kan náà tí wọ́n ti ń jáde dìbò lọ́pọ̀ yanturu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wà nílùú báyìí ni. Ní 1999 lásìkò ìbò ààrẹ, ìyẹn nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Olúfálàyé jọ du ipò náà, àwọn olùdìbò tí wọ́n forúkọ sílẹ̀ jẹ́ mílíọ̀nù 62, 58 million. Àwọn tí wọ́n sì dìbò lọ́jọ́ ìdìbò jẹ́ 30 mílíọ̀nù, 30 mílíọ̀nù, èyí tó ju ìdajì iye àwọn tí wọ́n forúkọ sílẹ̀ láti dìbò gan lọ. Ṣùgbọ́n nígbà tí wọn yóò fi dìbò ní ọdún 2019 tí Buhari àti Àtíkù jọ du ipò ààrẹ mọ́ ara wọn lọ́wọ́, bó tilẹ̀ jẹ́ pé mílíọ̀nù 82, 82 million làwọn tí wọ́n forúkọ sílẹ̀ fún ìbò náà, mílíọ̀nù 28 péré, 28 million làwọn tó dìbò, wọn kò súnmọ́ ìdajì rárá. Ti ọdún 2023 nígbà tí Tinubu, Àtíkù àti Òbí yìí ló wá burú jáì. Mílíọ̀nù 93, 93 million làwọn tí wọ́n forúkọ sílẹ̀ pé àwọn fẹ́ dìbò. Àmọ́ lọ́jọ́ ìdìbò, mílíọ̀nù 23, 23 million péré làwọn tó dìbò. Mílíọ̀nù 7 àwọn èèyàn sì làwọn tó dìbò fún Tinubu nínú wọn. Èyí ni pé kinní náà kò lọ sókè, ó ń wálẹ̀ sí i lójoojúmọ́ ni. Nígbà tó bá sì yá, Ọlọ́run jẹ́ kí àwọn tí wọn yóò máa dìbò súnmọ́ mílíọ̀nù 5, bẹ́ẹ̀ 102 mílíọ̀nù làwọn èèyàn Nàìjíríà báyìí. Ó ṣeéṣe kó jẹ́ ohun tó mú kí àwọn aṣòfin tiwa náà sáré gbé òfin kalẹ̀ rèé tí wọ́n ní kí wọ́n fi dandan lé káwọn èèyàn máa dìbò, èyí tí kò bá sì dìbò nínú wọn kíjọba rán lẹ́wọ̀n kíákíá. Bẹ́ẹ̀ ni kì í ṣe Nàìjíríà nìkan ni wọn yóò ti ṣe eléyìí o, àwọn orílẹ̀-èdè míì náà ṣe é. Ó ti wà nínú òfin wọn pé ẹni tó bá ti tó ìbò ìdì tí kò dìbò, ẹ̀wọ̀n tàbí kó sanwó ìtanràn ni. Ṣùgbọ́n ìjọba àti àwọn òṣèlú àwọn ìlú wọ̀nyí ń ṣe dáadáa fáwọn èèyàn tiwọn ju ohun tí ọ̀pọ̀ àwọn aṣòfin ti wá ń ṣe níbí yìí lọ. Àìpẹ́ yìí ni olóṣèlú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan sọ pé kò sí aṣòfin Nàìjíríà kan tí wọn kì í fún ní bílíọ̀nù kan náírà lọ́dọọdún pé kó wá fi ṣe nǹkan ribiribi sí agbègbè tó ti wá. Àmọ́ ọ̀pọ̀ àwọn aṣòfin tiwa tó wà l'Àbújá kì í wálé bí ìbò kò bá súnmọ́lé. Kò sì sẹ́ni tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń gba bílíọ̀nù kọ̀ọ̀kan náírà lọ́dọọdún láti wá fi tún ilé ṣe. Ohun tí òfin tí àwọn aṣòfin náà fẹ́ ṣe fẹ́ mú ìbínú dání rèé, tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà sì ń sọ pé kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ àwọn? Ṣé ẹni tí inú ẹ̀ kò bá dùn ń dìbò ni àbí kí ló dé? Lóòótọ́, olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà, Abbas fúnra ẹ̀ ló gbé òfin náà kalẹ̀. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin míì mọ̀ pé kò dáa, àwọn náà sì sọ bẹ́ẹ̀ fún. Ohun tí àwọn yìí ń tẹnumọ́ ni pé ètò ìdìbò tí kò dáa ni kò jẹ́ kí àwọn èèyàn jáde láti wá dìbò. Bí ìjọba kan bá ṣe dáadáa, àwọn èèyàn yóò jáde dìbò fún wọn. Bí olóṣèlú kan bá mú inú àwọn èèyàn dùn, àwọn èèyàn náà yóò jáde láti mú inú òun náà dùn nígbà tí àkókò ìdìbò bá dé. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ dìbò tí wọn kò mọ̀ bóyá àwọn kan ń gbébọn bọ̀ níbẹ̀ tí wọn yóò yin àwọn níbọn nítorí àpótí ìdìbò, tàbí tí àwọn yóò ṣe wàhálà náà tán tí gbogbo ìbò tí àwọn dì kò ní yọrí síbì kan. Ṣùgbọ́n kò jọ pé olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti àwọn èèyàn ẹ̀ fẹ́ gbé eléyìí. Wọ́n ní bẹ́ẹ̀ nìkan ò bá ti dìbò, ẹ̀wọ̀n ló ń lọ, òfin tiwọn nìyẹn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ òfin tuntun tí wọ́n fẹ́ ṣe yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.